ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Àwa sọ̀rẹ́ o Ọlọ́run o kúrò lọ́dọ̀ àṣà ìtọ́ni o lórúkọ Ọlọ́run ọ̀gá ògo làwa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run o. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Mo yìn Ọlọ́run ọ̀gá ògo mo yìn Ọlọ́run tó tóbi jù o ìwọ lọ́lọ́run kì í ṣẹ́nìkan o mo gbé ẹ tóbi o Ọlọ́run o. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Nígbà tó wúrọ̀ bá ń rọ̀ o mo yìn ẹ́ o Ọlọ́run tó lówùrọ̀ o ìgbà tó ọ̀sán gangan bá ń pọ́n o mo yìn ẹ́ Ọlọ́run ọ̀sán gangan o nígbà tá a lẹ́bà ńlẹ̀ Ọlọ́run o mo yìn ẹ́ Ọlọ́run nígbà lẹ́ o. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Bó ṣe ń jọ Ọlọ́run kò ṣe sọ o. Jalla jalaluhu. Allah. Ìròyìn Ọlọ́run kò ṣe rò mo gbé ẹ tóbi ọba lágbára o. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Kò tí tóbi nínú ọlá rẹ̀ o mo yìn ẹ́ nígbà tó rùn bá ràn o mo yìn ẹ́ pẹ̀lú afẹ́fẹ́ tó ń fẹ́ o mo yìn ẹ́ látara àwọn màláíkà o mo yìn ẹ́ látara àwọn ọkùnrin o. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu ya Shaykh Zamani. Àlàáfíà Ọlọ́run kó máa jẹ́ ti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé. Àmín. Àánú Ọlọ́run ìkẹ́ rẹ̀ abẹ́ Ọlọ́run kó mọ́ kúrò lọ́dọ̀ wa ńgbà kọ̀ọ̀kan. Àmín. Abẹ́ Ọlọ́run jẹ́ kọ́rọ̀ rẹ̀ ọmọ yé wa. Àmín. Rọ̀ wá fún ìwọ Ọlọ́run. Àmín. Torí ẹ̀mí ọmọnìyàn le púpọ̀ nínú ayé. Allahu Akbar. Èyí ọmọnìyàn nínú ayé. Ayé ń lọ. Ẹ̀dá ń tọ̀. Ojoojúmọ́ ni ọmọnìyàn ń súnmọ́ bèbè ikú rẹ̀. Allahu Akbar. Àwọn ẹni ìjẹta ń kọ̀. Wọ́n kọjá lọ ń bo wọn lọ. Ṣé wọ́n lọ Èkó ni àbí wọ́n lọ sí Àbújá ni tí wọ́n padà bọ̀? Allahu Akbar. Àwọn ẹni àná ń kọ̀ ń bo wọn wà. Níbo wọ́n travel lọ. Bóyá London ni tí wọ́n tó ń padà bọ̀ alẹ́. Ẹ̀yin ènìyàn Ọlọ́run. Naam. Àwa náà mọ̀ lọ bẹ. Allah. Ńjọ́ làwa náà lọ gan-an. Allahu Akbar kabira. Ta ló másìkò náà? Allah. Ta ló mọ̀gbà náà? Allah. Ìrìn àjò ayérayé. Allah. Tí ènìyàn máa ń lọ ṣùgbọ́n tí kì í ṣẹ́rí padà bọ̀ sílé mọ́. Allahu Akbar kabira. Nítorí pé ọmọ ti mọ̀ pé kì í ṣẹ́rí padà bọ̀ nílé, ìyàwó ti mọ̀ pé kì í ṣẹ́rí padà ń bọ̀ nílé, ẹbí ti mọ̀ pé kì í ṣẹ́rí padà bọ̀ nílé.
pé ò ní sẹ́rí padà bọ̀ nílé náà wọ́n ṣe ń gbára dálẹ̀ tí ń sọ fún kábíyèsí ọlọ́run ayé àga Allahu fìlànà. akbar kabira. ìjójú ẹni ó ti travel tó papòdà tó rìnrìn àjò ayérayé tí ò ní padà bọ̀ ìjójú ẹ̀ tó gbogbo ara tẹ̀ fi ń gbálẹ̀ nínú ayé mọ́. Allah. Jalla ma. ayé àga fìlànà. ayé àga fìlànà. ayé àga fìlànà wálé mọ́tò bílẹ̀ kúrì bí yàtì rọ̀hù. Yasirahu. ama kamari afi murabi kayamurahu. Yamurahu. ajada kalam ta'amali bima kunta takirahu. Bima kunta takirahu. ajadati bikala ayamu wa nafusu tarrahu. Allah. kana kamin atibin manuni mubarrahu. Mubarahu. ayaga filan. Ayaga filan. abá ni mo pè wá òpònú èèyàn. mo pè wá fọ́dún fọ́ra èèyàn à ń bọ̀ Ayaga filan. à ń bọ̀ Allah. à ń bọ̀ ń bẹ̀. Allah. ẹ̀yin èèyàn ọlọ́run nínú ayé Naam. a máa bá wa ara sọ̀rọ̀ lónìí Naam. lórí tí wọ́n ń pè ní àmánà Al-amana. alihamana Allahu akbar. alihamana nǹkan ńlá. Bẹ́ẹ̀ ni amanatu. ọ̀ràn. ọ̀ràn ní jẹ́ bẹ́ẹ̀. ìfọkàntán Allah. nǹkan ńlá. ìgbanigbọ́ kábíyèsí ọlọ́run. o lámà bára wa sọ̀rọ̀ lórí kábíyèsí ẹ̀ ọlọ́run. lónìí. Al-amana. ọpẹ́ ní fọlọ́run náà alhamdulillahi rabbi maulana Khalifah Shaykh Amoda Dhirkrullah. ọba tó ṣe ìfọkàntán ara ẹni ó ṣe ní ẹrù tó wúwo ẹrù ńlá. ìmúlànsì kéèyàn. imulan thaqilan. Imula sakila. imulan thaqilan. Allahu akbar. àmánà Naam. ẹrù tó wúwo ló jẹ́ ẹrù ọ̀ràn. ẹrù ọ̀ràn kábíyèsí Allah. ẹrù èpè. Allah. kábíyèsí Allah. ẹni tí a bá gbé àmánà lé lọ́wọ́ orúkì oyin wallahi tallahi Allahu akbar. ẹ bá ń gbé títóbi fún ọlọ́run. Allahu akbar kabira. ìwọ tí wọn bá ti wá gbé àmánà lé lọ́wọ́ ó ti rúgbì oyin ẹrù ọ̀ràn ni ẹrù tó wúwo ni ìmúlánsẹ kéèlàn. imulan thaqilan. ẹrù tó dúró ni ó dìlé rú ẹni náà lọ́wọ́ ni ó dìlé lórí ó dìgbà tó o bá rú yè ìgbà náà ló là tó o bá rú yè ìgbà náà ló yè tó o bá ti ríru là wàhálà ńlá o. tó o ti ríru yè yóò wọ̀ ọ́ lọ́rùn o Allahu akbar. yóò wọ̀ ẹ́ lọ́rùn ẹ bá ń gbé ọlọ́run tó. Allahu akbar Allahu kabira. akbar kabira. olórí orílẹ̀-èdè tàbí olórí ìlú tàbí ìjọba tàbí baálé inú ilé tàbí olórí ìjọ tàbẹ́yìn adájọ́ ilé ẹjọ́ Hey. Allahu akbar. tàbẹ́yìn ọlọ́pàá tá a pè lágbẹ́fínró Allahu akbar. tàbẹ́yìn olórí ọsibítù àwọn chief medical. ẹ Allahu akbar. àwọn chief medical Allah. ẹ̀yin dókítà Allah. ẹ̀yin nọ́ọ̀sì Allah. àtiwọ́ baálé ilé àtiwọ́ olórí ìjọ tí wọ́n bá ti á fi nǹkan sú ẹ o tí wọ́n bá ti gbé àmánà lé ẹ lọ́wọ́ ó ti dà fún un sọ Allah. ẹrù tó wúwo ni wọ́n gbélé ẹ lórí. ẹrù ńlá ni o kódà tóbi lórí ilẹ̀ máàmù. Allah. tó fi dórí ilẹ̀ mọ́mú mọ́sálásí Allah. ẹrù tó wúwo ni wọ́n gbélé ẹ lórí. tó fi dórí pásítọ̀ ṣọ́ọ̀ṣì ẹrù tó wúwo ni wọ́n dèlé ẹ lórí ó dìgbò ọba tó rù là Allah. ìgbà náà ló tó ṣoríire o. Allahu akbar. tó o bá rù là tó o rù yè yóò wú ẹ lọ́rùn ọ̀rẹ́ mi. Allahu akbar.
ìwọ ọmọ ìyá mi nínú ayé. No. ó ti ń pè ní àmánà. ó lẹni tá a fọkàn tán. tá a fẹ̀mí ti sọ́dọ̀ rẹ̀. tí wọ́n fi nǹkan sún ẹ. Bẹ́ẹ̀ni. sọ́jàmbá tí wọ́n fi sún ẹ. Allah. bóyá orí orílẹ̀-èdè ni ọ́ ni. tí wọ́n fi dúkìá orílẹ̀-èdè tàbí owó orílẹ̀-èdè sún ẹ tàbí mínísítà ní ẹni tàbí adviser ní ẹni wọ́n ṣàgbé ọ sí ipò kan tí wọ́n fi nǹkan kan sún ẹ ẹrù tó wo ni ẹ dìde ẹ lórí. Allahu akbar kabira. orúkì oyin ó dìgbà ọba tó pàṣẹ ìgbà náà ló tó yẹ. Allahu akbar. لا تكونوا الله ورسوله الله أكبر وتكونوا أماناتكم وأنتم تعلمون. الله أيها الذين آمنوا. Allah ní mo pe ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ ní òdodo. لا تكونوا الله ورسوله. Ọlọ́run ní ẹ má jàǹbá èmi Ọlọ́run ẹ sì má jàǹbá òjíṣẹ́ mi o. wàtàkùnù àmánàtìkùn. bákan náà ẹ má jàǹbá àmánà tí bàbá wa ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ má jàǹbá àmánà tí fi ṣe lọ́wọ́ o. tààlámù. tẹ́yìn náà sì mọ̀ pé wípé àmánà yìí ẹrù tó wúwo ni. ẹ bá ń gbé Ọlọ́run tóbi. Allahu akbar. ó ti ń pè ní àmánà. olórí ìjọba ìpínlẹ̀ olórí ìjọba orílẹ̀-èdè tàbí wọ kọmíṣánná tàbí wọ chairman local government tí a fi kankan sú ẹ bí ọba wa sọ kì í ṣẹrù ilé bàbá wa ẹrù ilé ìyá wa kọ́ ẹrù àwọn olórí tútù ẹrù àwọn olórí gbígbẹ ni afúnṣọlọjẹ ọ gbọ́dọ̀ jàǹbá àmánà ẹ tí wọn bá fi ṣe gómìnà tí wọn fi ṣe ààrẹ tí wọn yàn sípò kan tínú àwọn èèyàn wá dùn tí wọn ń lùlù káàkiri tí wọn ń yọ̀ tí wọn ń yọ̀ tí wọn ń yọ̀ ẹnì tó já wùsà tínú rẹ̀ dùn pàwùsà dùn lẹ́nu ẹ bá mi bí léèrè só ti mú mi sí iná ni. Allah akbar. kò tí mọ̀ wípé ẹni ọjà wùsà tó ń mú mi sí ìkorò nígbẹ̀yìn rẹ̀. Allah jalla jalaluhu. ṣé n tá a gbé ipò lé lọ́wọ́ ṣó ò tí ì jèwọ́ rẹ̀ àgbà tó ọ̀bà tó jèwọ́ rẹ̀ lẹ́yìn rẹ̀ ò tó lè korò fún ẹ. ẹ̀yin ènìyàn Ọlọ́run naam ẹni tó wá jẹ wúro tó wá ń kanra wípé kíní ìkorò pọ̀ kíní ìkorò pọ̀ ọ̀rẹ́ mi ọba ṣe sùúrù fún koro bẹ́ẹ̀ adùn nígbẹ̀yìn wúro. bẹ́ẹ̀ni salamu alayhi. jalla jalaluhu. Allah. títóbi ń bẹ fọ́lọ́run. Allahu akbar. bẹ́ẹ̀ náà ni mo wọlé tu ẹ̀ bàbá adájọ́ ilé ẹjọ́ Allah. ọ̀rọ̀ ńlá. ìyá adájọ́ ilé ẹjọ́ àti fọ̀pá àṣẹ lé ẹ lọ́wọ́ ẹrù tó wúwo ni orúgi oyin ìmúlánsẹ̀ kìlà ẹrù tó wúwo ni ó dìgbò bá tó rù yí o tó pàṣì. sóòtì ìgbẹ́ bíi fáláre nítorí pé ọmọ ọ̀rẹ́ mi ni. Allah. ṣé o tí ìgbẹ́ bíi fọmọ ọlọ́lá àná tó ti kọjá ọmọ àrẹ àná nìyí. Allah. òun ló sì jẹ̀bi ọmọ tálíkà lọ́jàre. Allah akbar. ṣé ẹ tí ìdojú alárèbolẹ̀. Allah. ẹrù tó wúwo lóru. orúkí oyin. ìmúlánsẹ̀kìlà. ìmúlánsẹ̀kìlà. ẹ bẹ̀rù
Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o gbogbo adájọ́ ìlú o. Allah. Allah. ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ̀yin gbogbo ẹ̀yin ìjọba o. Allah. ìwọ agbófinró sọ àmọ̀ pé akúkúrò lè mú sọ ò tí ì dá nǹkan rú sọ ò tí ì gbọ̀rọ̀ gbẹ̀yìn lọ sọ ò tí ì kọ́ olè lọ́gbọ́n sọ ò tí ì kọ́ ní tí ó wí sọ ò tí ì máa takò ẹni tó bó lè gan pé kílẹ̀ ká mọ́ lọ́gàn. Allahu akbar. Allahu akbar. sẹ́yìn tí ìdojú ẹjọ́ náà rú. Allahu akbar. Kábíyèsí Allah. bó ló ṣe fẹ́ yé. Ìmúlánsẹ̀kìlà. Ìmúlánsẹ̀kìlà. ẹrù tó wúwo náà dìde lórí. Ìmúlánsẹ̀kìlà. Subhanallah. Subhanallah. wọ́n gbé ọ sí nkíá owó. àwọn ènìyàn náà wá yọ̀ pé wọ́n ti gbé bàbá wa ga o wọ́n ti gbẹ́gbẹ́ wa ga o o ti wà ń di owó nísìn o ti wà ń di ọlá ní. kọ́ ọmọ gbọ́dọ̀ jó. Allah. tó o bá ti jó o ti jàǹbá Àmánà. Allah. Ìmúlánsẹ̀kìlà. orúkí oyin ẹrù tó wúwo ni. ẹ bá ń gbé títóbi fún Ọlọ́run. Allahu akbar. bẹ́ẹ̀ ni wọ́n olórí hospital. ìwọ dókítà. Allahu akbar. ìwọ nọ́ọ̀sì. Allah. ṣé ẹ mọ̀ pé gbogbo oògùn tíjọba rà sọ́ọ̀sìbítù ṣé ẹ mọ̀ pé ẹ ti kó gidi lọ. ṣé ẹ mọ̀ pé tí ò dalẹ̀ kó bẹ̀ tàbí kí wọ́n tiẹ̀ wá kí wọ́n pé wọn ò rí mọ́. kẹ́mi aláìsàn wa bọ́ ẹ̀mí tí ò yẹ kó bọ́ tọ́jà pé tó bá rí ìtọ́jú ojú ẹsẹ̀ ẹ̀mí yẹn ò ní bọ́. Allah. tó wá bọ́ orúkí oyin. Allahu akbar. Ìmúlánsẹ̀kìlà. Ìmúlánsẹ̀kìlà. ẹ̀yẹ́ ara yẹ bá ní sọ bẹ́ẹ̀ tí ò wo tẹlifíṣàn. Allah. bá ń sọ fún àwọn tí wọn ò gbọ́ rédíò. Allah. wípé ẹni tí wọ́n bá ti gbé èèyàn rẹ̀ sórí àga àjọba kí wọ́n yá a máa bẹ ẹni tí wọ́n gbé sórí àga àjọba ni pé jọ̀ọ́ dákun Bẹ́ẹ̀ni. Má kó bá wa o. má bẹ bí wa jẹ́ o. Allah. Akbar. Dẹ̀bi wàrú. tàbí ìwọ tí wọ́n gbé àpò owó àpò ẹgbẹ́ tí wọ́n gbé sọ ẹrù tó wúwo ní dìlì ẹ lórí. ọ̀gá báńkì ó kálukú mọ̀ bí ó ti ń jalè tiẹ̀. ìwọ mẹkáníìk ìwọ kápẹ́ntà ìwọ bíríkìlà ìwọ ọ̀gá ní secretariat Allahu azam. nínú mínísírì kọ̀ọ̀kan Àmánà ni ó fi sú ẹ̀. Ìmúlánsẹ̀kìlà. afúnṣọ́ ló jẹ́ Àfúnṣọ́. ìmúlánsẹ̀kìlà Sẹ̀kìlà. ẹrù tó wúwo yẹn dìlẹ̀ ọ lórí. Ẹrù ńlá. ó ní bọ́ bá rú yé ó wúwo a máa wọ̀ ọ̀yàn lọ́rùn kì í ṣẹrù tí ń sọ ọ̀yàn kalẹ̀. ìwọ tí ó kẹrù ìlú sọ àtàrà fi ní ará ìlú ebi fi gba ará ìlú ìyà fi jẹ ará ìlú fi pariwo owó sunkún ará ìlú òfin rọwọ́ ti bọ́nu ó kálukú wá ń jìyà ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ ọlọ́dọọdọ wá ń jìyà ẹ̀ṣẹ̀ àwọn òpùrọ́ wá ń gbádùn. ọjàmbá Àmánà. Allah. Allah. Ẹrù ńlá. ẹrù ńlá. Allahu akbar. ó ti ń pè ní Àmánà. Náà.
ọ̀nà àlẹ́ tí ó fi nǹkan sọ́ tí ó ti gbà tí ó ti fọkàn tán wípé Bẹ́ẹ̀ni. àpò owó ò lè jò lọ́dọ̀ rẹ̀. bẹ́ẹ̀ni gbogbo ala ti sọ pé I pledge to Nigeria my country gbogbo ala ń sọ bẹ́ẹ̀ tatún jẹ́jẹ́ gbogbo yín lẹ jẹ́jẹ́ bẹ́ẹ̀ni Allah. bẹ́ẹ̀ ni ìwọ ni imam pledge to Nigeria my country to be faithful. ìwọ pastor gbogbo yín pátá Allah. àpò owó ìjọ ti jò àgbà ọgbọ́n ni pé ìwọ lẹni ọlọ́run ọwọ́ ṣe bí ẹni àṣetán Allahu akbar. ẹrù tó wúwo ló dìlé ẹ lórí ìmúlẹ̀sẹ̀kìlà Imulanzakila. ọrùgí oyin Allah. àfikún ọjọ́ káyàrí ọmọ já kẹrù ọmọ bà ọ́ tí wọ́n bá ti fi ọ́ sọ̀ nǹkan tí wọ́n bá fi ọ́ jẹ gómìnà jẹ́rù ọmọ bẹ́ẹ̀ pé bò ní wọ́n ṣe rú retí ń sọ rí. kábíyèsí Ọlọ́run. májà mìíràn ó tí ọ gbọ̀ngbọ̀n nígbà tẹ́rù ọba wọ̀ ọ́ lọ́rùn àwọn tí wọ́n bọ̀ náwó wọn ò ní bọ̀ jìyà mẹ́. Wa'ada Allahi la yukhlifu Allahu wa'adahu. Walakinna akthara an-nasi la ya'lamuna. Walakinna akthara an-nasi la ya'lamuna. àdéhùn ọlọ́run ọba kì í yí àdéhùn tiẹ̀ o Ọlọ́run ọba ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ yí yẹn ni máa yí àdéhùn rẹ̀. àdéhùn ń gbé alábòsí ni wá. ọlọ́run dàbí àwọn èèyàn Allah. ọlọ́run ẹ má bára ayé gbégbé ayé jàmbá Naam. ẹ má bára ayé gbégbé ayé àbòsí ìwé ènìyàn ọlọ́run o. Naam. àbájúwárí ọmọ ìlú ṣépè ọmọ ìlú ò ṣépè nígbà tí yá bá ń jẹ wọ́n pariwo àbí ò pariwo ẹrù ìlú owó ìlú dúkìá ìlú tó jàmbá yọ wù ẹ lọ́rùn. Allahu akbar. èyí mo fi sọ fún yín pé nígbà wọn bá ti pè ọ́ sáàyè ìjọba jẹ́rù ọmọ bà ọ́ tí wọn bá ti fi ẹ́ sọ dúkìá jẹ́rù ọmọ bà ọ́ mọ̀jà yóò wù ẹ́ bọ́ ọ bá gbé nínú tó gbé lẹ́yìn tó dojú ìwé rú tí wọn ò rí ìwé sírò gbogbo bí tọ́yẹ̀wò ti mú àwọn òrì ọmú ọlọ́run amúnimọ́bọ̀ kọ́. Allahu akbar kabira. Inna aradna al-amanata ala samawati wal ardi. Wal ardi. Fa abayna an yahmilnaha wa ashfaqna minha. Wa hamalaha al-insanu innahu kana zaluman jahula. ẹ bá ń gbé ọlọ́run tóbi dáadáa. Allahu akbar. ẹ̀yin ènìyàn lú o Naam. Naam. ẹ̀yin ará ìlú o ẹ̀yin ọmọ ìlú o Naam. àníṣe ẹ bẹ̀rù ọlọ́run tó máa ń tẹ̀ ẹ̀san kálẹ̀ látòrí bàbá tọ́jàmbá àmánà látòrí ìyá tọ́jàmbá àmánà ìwọ ọ̀yá mọ́jàmbá àmánà àfúnsọ ni ẹ lórí gbogbo ẹrù tí wọ́n fún ẹ sọ mọ́jàmbá ẹ̀ ìwọ bàbá mọ́jàmbá àmánà àfúnsọ ni ẹ lórí gbogbo ẹrù tí wọ́n fi ọ sọ mọ́jàmbá ẹ̀ tó o bá ti jàmbá ẹ̀ ẹ máa rántí ọlọ́run ẹ máa bẹ̀rù ọlọ́run tó máa ń tẹ̀ ẹ̀san kálẹ̀ látòrí bàbá àtìyá dórí ọmọ ọmọ tó jẹ́ pé ìyà tí ó bá jẹ ẹni tó jàǹbá ẹni tí ó kẹ́rù sí lọ́wọ́ tó dalẹ̀ àmánà tó jàǹbá àmánà nígbà tó bá jìyà rẹ̀ tán àwọn ọmọ náà yóò tún gbé ìyà yìí àwọn ọmọ náà yóò tún gbé ìyà yìí ìgbà yìí wọ́n máa sáré káàkiri ilé aládùúà wọ́n máa sáré káàkiri ilé ológun wọ́n máa sáré káàkiri ilé sẹ́wù pé ẹ dákun ẹ gbà mí kọ sádùúà àti ọgbà nígbà tí ẹ̀san jíjàmbá àmánà tó bá dé ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run o ẹran
tí ẹ̀san o. Allahu akbar. yóò dára fún wa. Àmín. yóò yẹ wá. Àmín. àánú ọlọ́run yóò wọlé tọ̀ wá. Àmín. ojú rere ọlọ́run yóò wá sí orí wa. Àmín. ìkẹ́ ọlọ́run yóò wọlé tọ̀ wá. Àmín. inú ilé wa ò ní gbóná. Àmín. ọ̀dẹ̀ wa ò ní gbóná. Àmín. ayé ò ní gbóná mọ́ wa. Allahumma àmín. ilẹ̀ ò ní gbóná mọ́ wa. Àmín. mo wá bẹ̀ wá ẹ̀yin náà ẹ má gbóná má yé ẹ má gbóná máwọn èèyàn lù ẹ má gbóná mẹ́yìn àwọn èèyàn orílẹ̀-èdè kí ayé àtilẹ̀ kọ́mọ bá ṣe gbóná mẹ́yìn náà subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu alal mursalina walhamdulillahi rabbil alamin àmín. ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ló ń dé sójú ìwòran yín láti inú ìjọ alhakudin islamic center preaching and praying national headquarters orí ilẹ̀ ìyanu kúmápàyé olódò ìbàdàn. ẹ lè darapọ̀ mọ́ wa nínú àwọn ètò àdúrà wa nínú àdúrà ṣe mọ́jú òru àlàmísì mọ́jú jímọ̀ lórí ilẹ̀ ìyanu kúmápàyé olódò ìbàdàn. àdúrà olóṣooṣù tí máa wáyé ní sátidé tó kẹ́yìn oṣù lórí ilẹ̀ ìyanu bákan náà láago 10 alẹ́ mọ́jú kẹlẹ́lẹ́ tó fi mọ́ ìbánisọ̀rọ̀ ọlọ́run teswif tí máa wáyé ní mọ́sálásí ńlá alhakudin islamic center aláfárá olúbàdàn ìbàdàn ní gbogbo ọjọ́ sunday láago 10 àárọ̀ sí 12 ọ̀sán. tẹ́ bá wá ń fẹ́ ìrànlọ́wọ́ àdúrà ẹ lè kàn sí ìmáàmù àgbà tó tún jẹ́ olùdásílẹ̀ ìjọ wa Khalifah Shaykh Amoda Dhirkrullah lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0805 615 3634 tàbí 0803 552 8802 máa sálámà.